Kosoko loko. Kosoko loko. Kosoko loko. Àìsílẹ̀ olóngìní ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ọba kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni àníkó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣehùn dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni ló tún ń gbà ní. Ẹni àníkó fẹ́ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ni ọ̀hún. Kosoko loko. Kosoko loko. Kosoko loko. Debbie. Okay. Junior. Sherry Halima tí ó jókòó yìí. She's my wife. Wife. Hey, your stepmother. She was sleeping with you. Then I'll tell you. Meet me outside. I do not understand, sir. Like, Daddy. Ẹ wo, mo fẹ́ kí gbogbo wa gbọ́ nǹkan tí mo sọ yìí, kẹ́ ẹ gbọ́ dáadáa. Kí ẹ dẹ̀ sọ fún àwọn yòókù yín. Kò ṣe wákàtí kọ́ lẹ́yìn o. Bó kéré ó lè jẹ mọ́sà o. Àsìkò ti tó fún wa láti sọ fún Adélé pé àìṣe àròbó kó má fi nù wá àmọ́ jẹ́ o. Adélé wá ṣí ilé epo sílùú, ilé epo pupa. Kò gba èèyàn kankan àti dálẹ̀ ló ti mú èèyàn wá láti wá mójútó. Ẹ jọ̀ọ́ mo fẹ́ bi yín ní ìbéèrè kan o. Ǹjẹ́ nǹkan tí Adélé sọ fún wa ni pé ààrẹ ni tó dáńtọ́ tó lè mójútó iléeṣẹ́ epo pupa tó dá sílẹ̀ ni? Ṣé nǹkan tó sọ fún wa kọ́ yẹn? Bẹ́ẹ̀ni. Wọ́n wá ní kò sówó ń lù ú. Àmọ́ owó ń wọ àpò Adélé. Bẹ́ẹ̀ni. Wọ́n ní kò sí ààbò fún wa nínú ìlú àwa tá a jọmọ ìlú. Àmọ́ gbogbo àwọn tó mú wa láti ìdálẹ̀ pátápátá ààbò tó yè koro ó wà fún wọn. Bẹ́ẹ̀ni. Mo wá fẹ́ bi yín ní ìbéèrè kan o. Ṣé Adélé ò máa dà wá báyìí? Ó ti ń dà wá. Ẹjọ́ ẹni tó bá wá dalẹ̀ ńkọ́? Ó di dandan kí Adélé kó balẹ̀ lọ. Ẹjọ́ ẹ lọ sọ fún àwọn èèyàn yòókù yín. A máa mọ nǹkan tá a ṣe sí. Kí ló ń ṣe lórí ọ̀rọ̀ Adébọ́lá báyìí? Because we're in a lot of mess right now. Tí wọ́n bá ṣe ń resist pé à nílùú lẹ́yìn. Àwọn customers wa, wọ́n ti ń doubt wa, wọ́n ti ń feel pé bóyá we are beginning to get wayward pẹ̀lú àwọn. Ó dẹ̀ máa fún wa ní setback. You know what that means? Èwo ni wọ́n ló sọ bẹ́ẹ̀ o? Well, ìyẹn ò necessary o. Ó jọ gàtè, kò jọ gàtè. Ó fẹsẹ̀ méjèèjì, ó fi jọra wọn. I could remember vividly pé mo sọ wípé ká sort bọ̀bọ̀ Débọ́lá yẹn out once and for all. But ìgbà yẹn ó dàbẹ̀ ni pé bóyá mò ń sọ jargons lẹ́nu, mò ń sọ rubbish lẹ́nu. But here we are right now. Òun ló délẹ̀ tán yìí. You know? But still, ọ̀rọ̀ àbòsí lọ́rọ̀ ìkúlẹ̀ o. Kí ni ìwọ fẹ́ kí n gbọ́ kan tí mi ò tí gbọ́? You know you can talk to me. Well, wọ́n ní ọba bá lórí ohun gbogbo ni. Agbára wo ni Adélé ní? Wọ́n pẹ̀rẹ̀ as figurehead, kẹrọ má jẹlé. I guess that's why Debola is misbehaving. But on the other hand, tábà ní ká wò, tádélé ò bá tiẹ̀ lágbára tó ọba. Kò yẹ kó jẹ́rú Débọ́lá o. Àtọ́ òun ṣe irú ẹ̀ rárá ló máa dà wá láàmú nínú ìlú yìí. Just because wọ́n rí ẹ lóbìnrin figurehead lásán, you know? Oh yeah, ìbínú yẹn gan-an ni mo fẹ́ kí Débọ́lá rí. Jẹ́ kó mọ̀ pé ìrúfisí Adélé ó ní ìrúfisí gbogbo ọba tó ti jẹ ní pàkúrọ̀. Mi ò dẹ̀ fẹ́ ṣe ju agbára mi lọ tẹ́lẹ̀ ni. I know
know exactly what to do. A jẹ́ kó mọ̀ pọ̀ bá ní mi. Ọba ò kí n sọ wípé ọba ni. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí. Ẹsẹ̀ ń lúwa mi. Ṣé ẹ rí kábíyèsí? Wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ ní kábíyèsí. Ẹ̀yin Jeremy Jaye. Kábíyèsí. Ẹjọ́ tí wọ́n sì bá débọ̀ orí adé ta ló dé bá? Bàbá ńlá wa kì í sórí adé nìkan ni wọ́n sì dé bá o. Gbogbo wa pátá lábùkù nǹkan tí ẹ mọ́mọ́ ìlú tí ẹ mọ́jòyè ìlú gbogbo àlàbùkù ń jọkàn. Kábíyèsí tẹ́ ẹ dórí gbogbo bàbá ńlá gbogbo àwọn olóyè àtọmọdé ìlú ni àtàgbà ìlú ni gbogbo wa lọ́jọ́ dé bá. Ó dáná Débọ́lá ń tẹ ojú adé ó ń tẹ orí adé mọ́lẹ̀ ó ń rí mi fín. Olúwa mi tẹ́ rí. Tó ń wọ ẹ̀ kábíyèsí. Débọ́lá ń bá mi ju agbára ẹjọ́ irú àrífín ilé ìgbẹ́ra dáradára wò. Kábíyèsí àwa ìjòyè àti ránṣẹ́ sí Débọ́lá yóò bá wa láàfin bí ní ìsinmi ó tó pẹ́ kọ́ mọ́ jìnnà ní ìsìn yóò bá wa dídùn. Kẹ́sì máa wo kábíyèsí ọ̀rọ̀ Débọ́lá. Ẹ wò orí adé ṣe rí ẹ̀yin ni bàbá àti ìyá gbogbo àtàwà ń pàkúrọ̀ yìí. Wọ́n sì ní tá a bá fọwọ́ ọ̀tún bọ́mọ wí òsì báyìí la fi fà mọ́ra. Kábíyèsí Débọ́lá ọmọ tí ń ṣe ni. Òótọ́ ni o. Ṣé wá rí pé tó bá jẹ́ pé Débọ́lá mọ nǹkan tí ń ṣe kò ní mọ̀ sí kàn tí ń ṣe o. Kábíyèsí ṣe rí ọ̀rọ̀. Kábíyèsí o. Ẹ ta lọ sídà. Mo dé bẹ̀rù ti fẹ́ fún wa, wọ́n lé mi jáde. Ó lé ọ padà sí wa. Bẹ́ẹ̀ ni bàbá. Débọ́lá lé ọ padà sí wa. Bẹ́ẹ̀ ni wọ́n lé mi padà ni. Ṣẹ́rí tẹ́ dá Ọlọ́run jẹ́ kágbára ayé ògbé. Ẹ̀yin méjèèjì yẹn ti so pàǹpá. Ẹ̀dẹ̀yìn àmì àti kábíyèsí ẹ̀dẹ̀yẹ wa kóra wa. Ilé ayé ni àgbàdo bá gbẹ̀. Ilé ayé náà ni ó tún fi ilẹ̀ lọ. Mọ̀ tẹ́ra rẹ̀ irọ́ lọ pa èèyàn ló ní ọmọ ṣe kàtìkàtì ni alágàbàgebè èèyàn. Ìwà rẹ ní bọ́ọ̀lù. Wò mí ọ̀tún tó ti kábíyèsí ó pọ́njẹ kábíyèsí ó bínú o mọ̀ ń padà bọ̀. Kí n tó bo. Èmi nìkan àdúró làbí abẹ́mọ̀ gbọ́n ti dáwọ́ ìlú náà gbọ́. Daniel. Borokini. Débọ́lá, mo ránṣẹ́ sí ẹ kó wá ìwọ́kọ̀ ò wá. Wọ́n sùn ni. Ṣó dẹ̀ tí wàá sùn ti jí? Mímí lẹ fẹ́. Kí ni mo fẹ́? Láàárín ìwà àti yín, ó mọ nǹkan tí mo fẹ́ o. Lẹ́yìn alẹ́ yìí, owó tí mo fi ń lọ èèyàn ò ní sílẹ̀ mọ́ o. So màá rú ẹ pé kó gba owó yẹn àbí kó pàdánù ẹ̀ ráúráú. Kò sí bàbá ńlá kó wọ bá ẹni tó lè gbalẹ̀ yẹn lọ́wọ́ mi. Wá gbọ́ mi. Tí n bá rí ẹnikẹ́ni gbọ́ tí n bá rí ẹ̀dákẹ́dá kankan lórí ilẹ̀ yẹn máa fi wọ́n ẹ̀fọ́ fẹ́rẹ̀ àfi tí ò bá ṣe ọmọ bàbá mi ni mò ń ṣe. Wọ́n ní tọ́mọdé bá ti ń ga tó ti wá ń ga tó wá sọ pé òun ti ga jù láti dọ̀bálẹ̀ fún ìyá ẹ̀. Irú ọmọ bẹ́ẹ̀ yẹn máa sọ fún pọ́nmọ́ àlè. Débọ́lá, I'm pushing it to you, you're a bastard. Ọmọ àlè ni ẹ. Tí n bá wá rí ẹ lórí ilẹ̀ yẹn ó sì járọ. Èèyàn rádaràda.
Mr. Dino. Mr. Dino, ṣé bí mo sọ fún yín. Kí lẹ mean by pé tí wà hospital yẹn? Mr. Dino, calm down, ẹ jọ̀ọ́. Ẹ fọkànbalẹ̀. Try láti má complicate matters ju bó ṣe wà lọ, please. Mr. Dino, mo ti ń bọ̀, I'm on my way. Yes, I'm coming with a lawyer. Ẹ kàn try láti ní sùúrù, ṣé gbọ́? Man. Kí ló ṣẹlẹ̀? Nothing much. Susan, what's going on? Susan. Mr. Dino, I warned you specifically not to act against my professional legal advice. Ṣé bí nítorí ẹ̀ náà ni mo ṣe pé so that I won't go and make any unprofessional illegal mistake. And ẹ ti wá ń bí ìsìn, so everything should be fine. Sherry, naturally, case they need against the healthcare system over ridiculously flimsy. You want to now compound it by acting legally irresponsible. Solution, I have good news. And to my representing, Owambi. Okay. Barrister Jemba. Yes, please. Please come in. Barrister Jemba. Yes. Meet Mr. Dino. So you'll be representing him. Yeah. Let me leave the two of you to it. I'll go clear your bills on the counter. So, barrister. So mo wò pé ibo ni ká ti bẹ̀rẹ̀ báyìí. But left to me, mo wò pé tá bá bẹ̀rẹ̀ láti ìgbà tí mo kọ́kọ́. Ṣé kí ni máa lọ so that ẹ lè ṣiṣẹ́ yín fún ara yín? Barrister, ẹ farabalẹ̀. Ṣé bẹ́ẹ̀ mi náà make suggestions? Ẹ ṣé. I know my work, okay? Okay. So barrister, ṣé ẹ̀yin náà ni ẹ handle case Junior? All right. Ẹ jẹ́ n ṣàlàyé nǹkan tó máa mú iṣẹ́ yín dán mọ́ránmọ́rán. Okay. I do all the asking of the questions. You respond. Yes? Okay. Good. Okay. But irú case, sorry, ẹ má gbọ́nà. Mo kàn wò pé rẹ̀ láti ìgbà tí. I could be there for you. Ṣé dáadáa ni? Ṣé dáadáa ni? Deborah, èyí tó ń yọjú sí mi léraléra yìí, ṣé kò sí nǹkan kan ṣá? Mo kàn miss yín náà ni. Oh my baby, you know I miss you too. But you see, I'm your mother. So you have to let it out. You have to tell me. Torí èmi ni mo bí ẹ. Gbogbo ohun tó tara mi jáde ni mo mọ bó ṣe ń ṣe. Mo dẹ̀ mọ bó ṣe ń ṣe wọ́n. So you have to tell me. Mo kàn wish pé mo lè gbé yín kúrò níbí báyìí ni. Tó bá tásìkò tí mo máa jáde níbí, Ọlọ́run á ṣe. But you see, sweetheart, you still have to tell me that thing that you are hiding. So, okay. Kí ló ṣẹlẹ̀? Kò sí nǹkan kan mọ́ mi. It's nothing I can't handle. Ó máa ga o. Wàá handle lílé. Wàá handle yẹn. Wàá handle lílé. Wàá handle gbogbo ẹ̀. Gbogbo ẹ̀ ṣáà ni mo máa sọ pé máa handle. Àìmí fúnra mi gan tí mo wà mí báyìí, you are handling me. Ẹjọ́ mi ni Madam Handler. Ìjọ́ wo ló fẹ́ fi gbogbo eléyìí lẹ̀? Bó sọ ohun tó ń ṣe é gangan kí n lè mọ̀. Ṣé ó mọ̀ pé gbogbo àwọn ohun àkànnándùnìtì náà ó léwu fún wa fúnra rẹ̀ pàápàá. Ó lè kó bẹ́ẹ̀ gan pàápàá. Oh, sorry, darling. No. Mákè. I don't mean to say that. Má bínú jọ̀ọ́ torí Ọlọ́run ọkọ mi. Kì í ṣe mo mọ̀ kàn wọ́n pé gbogbo ẹ̀ náà ó wà draining. You know, I don't know. Like, I feel you want to tell me something. Jọ̀ọ́ ọkọ mi. I love you, Mom. But you know I love you too. Come on. What is it? I need to leave. I really shouldn't be doing this here.
No. You don't dare leave me like this. I mean, you can't go anywhere like this. Okay. You can't go anywhere like this. Deborah ò lè lọ báyìí now. Kí ló ṣe lóde sọ fún dẹ́rù bà mí. Okay, ṣó fẹ́ kí n ronú kú ni? Mommy, it's just work. Mommy, please. It's just work, okay? Uda, insist. Kí ló wá ń ṣẹlẹ̀ níbi iṣẹ́? Come back here. Nǹkan ṣọmọ mi tó wà yìí. Let's go. Ó dá mi lójú pé nǹkan kan ń ṣẹlẹ̀ sí. Tẹ́ bá tiẹ̀ ṣe fúnra yín, a ṣì ń torí tèmi. Ṣọ̀rẹ́ nǹkan tó ń béèrè yìí ó le gan. Alágídí lọ́gbẹ́ ni. Àjàlá ta ń nà. Ọwọ́ yín náà kọ́ la bá ń bẹ̀ ni. Ẹ̀yin tí ẹ lẹ́mọ̀, ẹ jẹ́ àgbéyàn ti sẹ́gbẹ̀ẹ́ kan. Nǹkan mi tẹ̀ mo tẹ̀ fẹ́ bá yín sọ. Ṣé ẹ̀yin ò notice pé wàhálà tó wà nínú ẹbí wa yìí pọ̀ ni? And mo dẹ̀ ń rò ó pé it's your responsibility as the head of the family láti resolve ẹ̀. Alright, mo ti gbọ́ ẹ. Ṣé lóòótọ́? Ṣé màá máa sọ̀rọ̀? Inú mi dẹ̀ dùn. Thank you. Ẹ ṣé. Junior, it's wicked for limiting. I remain your father. Dad. We can't continue like this. Of course, yes. Torí right now, mo ní important meeting kan láti attend to. You know what I'm talking about, Junior. Just stop being coy. But Dad, I don't. Junior. Ẹyọ kan ìgbálẹ̀ kò lè gbá àgbàlá mọ́. We are stronger together. No, I am stronger alone. Ẹ̀rẹ̀ jẹ́ kí ní jẹ́ last time that my cross path lórí ọ̀rọ̀ yìí. And I'm not joking. So if you don't mind that, mo ní important speech kan láti lọ give. Have a lovely day, Dad. Well, I want to remind you all, and myself, of my time in the university days. Kò kí n ṣe ìgbà tí mi ò ní sùn tó jẹ́ pé màá ka ìwé. Mo ka ìwé tó jẹ́ wípé mi ò sùn. But in the end, bàbá gbà ní gbogbo ẹja sí. Now I'm talking about the time I spent with the Youth Student Union with all the other students, protesting against the injustice we got as students. We fought for water, we fought for light, we fought against the injustices, and also we fought against cultism. And that is what I enjoined you all to pick as a struggle. And I urge you all not to give bribe to any lecturer in this institution, and do not condone bribes yourself. And most importantly, spend all night studying like me. But unlike me, do not fail the test. Aluta, continue.
Why are you doing this? Okay. Kí ló tó ń ṣe báyìí fún ẹ, Rotimi? Why are you doing this? Settle down. Everything is under control. Settle down. Sure, I understand everything to ṣẹlẹ̀, but you have to be like a man. You have to. Ó ní láti múra dúró bí ọkùnrin. Ṣé náà di ṣé mo jà ni? Ṣé kí n wá para mi? Just this one life. Wo bó ṣe ṣe, nǹkan tó ń ṣe yóò dáa. Okay, mo ń ṣe bí wèrè. Sí. Mo mọ̀. Ṣé o mọ̀ pé irú ìkan yìí ó máa ń jẹ́ kí n ríra mi bí pé kí n pa bọ̀bọ̀ nuisance yẹn. Ta ni? Yeah. Kí ló ń sọ? Yeah. Bọ̀bọ̀ nuisance yẹn mo lè pa tó ń bá dẹ̀ tún bí mi bí mo ṣe wà yìí. Stop now, stop. Èmi tí mo lè dáná sun gbogbo country yìí. Màá dáná sun healthcare everywhere. This is not you. This is me. So I shouldn't. Kí n má jayé orí mi. So because I'm here enjoying my life on my own, it's a crime. Ṣó ti jẹun lẹ́nu rẹ? Mi ò jẹun, mo ti jẹun. Leave me alone. Okay, máa bá yín. Má bá mi palẹ̀ mọ́ ẹ fi ìgò mi lẹ̀. Hey, you're getting on my nerves. Go. What's me? But I'm just trying to help you. Don't help. Hey, help kill you there. Mo sọ pé kó má help me. Mo sọ fẹ́ pé mo need help. Àbí mo jẹ́ tó need help lójú ẹ̀. Mo jẹ́ tó need help lójú ẹ̀. Stand? Stand? Get out. Stand up now. And get out of my house. What? I don't. Mo sọ fún ẹ pé mo ní èdè ẹ̀pọ̀ àbí mo pè ẹ́. Did I call you? Don't get me infuriated. Get out. Get out. Get out. Wọ́n ló máa help me àbí mi ni máa help ẹ. Okay. We have an emergency. Borokini. Lógúndé jọ̀ọ́ sọ fún mi, ṣé Ifá lè tọ́ka sọ́mọ náà gẹ́gẹ́ bí kábíyèsí mi? Olúwa mi, ṣé ẹ ń béèrè question lọ́wọ́ mi ni àbí? Irọ́, àwa mélòó la wà níbí? Àwa méjì náà ni. Olúwa mi, nǹkan tèmi kàn wò ni pé Ifá èé parọ́. Ọ̀pẹ̀lẹ̀ sì ṣèkí. Káti ẹ̀ wàhálà àti ìdọ́dọ̀ Ifá ọwọ́ àwa aráàlú láti fẹ́ béèrè, including èmi tí mo jókòó síwájú yìí. Gbogbo wa la mọ̀ wípé àpèrè tẹ́ jókòó sí àpèrè tí bàbá ọmọ ń kú òǹbẹ̀ tó gbéṣẹ́ bẹ̀ ni. A sì mọ̀ pé ọmọ náà ló padà ní ẹ̀tọ́ sí àpèrè yìí bọ́ bá sọnù tó ti dé. Kábíyèsí, ṣé bí adélé lẹ̀ yìí? Àjọ jẹ ní ìkọ̀kọ̀, àjọ mu ní gbangba, àjọ ń jẹ gbádùn ayé. Imú o máa níka o, à ń gbóòórùn ara wa, ò jẹ́ agbóòórùn aṣebi. Ẹni a ní ó fẹ́ ni lójú, ata ló fi sẹ́nu.